kò ní bàjẹ́ fún yín o kò dẹ̀ ní bàjẹ́ fún èmi náà. Ṣé mọ̀ pé èèyàn méjì ló máa ń kọrin, a ní wèrè olórin a dẹ̀ ní ẹni tó gbádùn olórin. So mo fẹ́ sọ̀rọ̀ Portable bọ̀ yẹn máa di later, mi fẹ́ ká fọ̀rọ̀ wèrè ká fi bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀, àníyá wèrè tọmọtọmọ. Quick one kí n lè free yín kẹ́ wo fídíò yìí. K1 The Ultimate wọ́n ṣí rédíò kan tó ń pè ní Fuji Radio. So wọ́n ṣe wá ń sọ̀rọ̀ lọ nínú orin wọn tó ń ṣàlàyé, wọ́n kí gbogbo àwọn olórin àtàn tí ẹ̀ dórí òṣùpá, wọ́n farabalẹ̀, wọ́n kí Akóredé dáadáa. Wọ́n wá mention pé Ìbàdàn ṣe àwọn lóore. Wọ́n wá ní Adéyínmíkà ló gbé Fuji fún mi. Wọ́n ṣe tún bẹ̀rẹ̀ sí ní sọ pé Fuji mi àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní comment pé máa yóò ń gbọ́rọ̀ ni. Ṣebí Jàkí ti sọ fún bàbá yìí pé lẹ́yìn dádì mi Adéyínmíkà onìkan ni mo fẹ́ máa gbọ́ Fuji mi lẹ́nu, kò tọ́ sẹ́nu any other person. Comment ti wá lọ lóríṣiríṣi, mo wá wò pé àbá ń ṣe máa yìí gbọ́ ni àbí mínì mi ló ń fún Fuji mi ni àbí n tá ń rò náà ni, because wọ́n declare bẹ́ẹ̀ pé Adéyínmíkà ló gbé fún mi. Tẹ́ bá wo fídíò yìí kẹ́ farabalẹ̀ wò látòkè délẹ̀ kẹ́ máa gbọ́ gbogbo àwọn àlàyé yẹn bó ṣe lọ, because àwọn èèyàn ti comment gan pé bàbá yìí tún ti fẹ́ gbé nǹkan mi jáde ní lágbàlagbà. So I don't understand. Ẹ̀yin èèyàn wa onílàkà ẹ bá wa dá sí, ẹ bá mi subscribe, ẹ like, ẹ bá mi share, ẹ dẹ̀ comment, ẹ jọ ẹ ṣe gan. Àbúkí ṣí rédíò Fuji Radio ọba níbo ó ṣe òwe ẹsẹ̀ ló jáde sáyé. Ṣìkìrù mi àyè Adéyínká tó o bá tọ́jú ẹ̀yìn wàá rí wọn mọ́ fi ń ró ẹ̀ láṣọ Àyìndé Bàrúsàtì mi. Fuji jèrè ọ̀rọ̀ lára àwọn ẹsẹ̀ lórí Fuji. Síkírù ló pè fún mi Fuji. Bẹ́ẹ̀ mo máa ń lọ síbi rẹ̀ Fuji Radio. Ó tún kì í jáde o Fuji ni. Ọlọ́dúnmọ̀ sí à ọjà níbi níta àdínà lórí Fuji ni. Ẹgbẹ́ ọmọdé ní olú ilé iṣẹ́ wa Fuji rẹpẹtẹ Nigeria Limited. Àyìndé lórí Fuji
orílẹ̀ olórí ikú ìrì. Bàbá Àyìnlá kọ́ ní ti ẹkú orílẹ̀ olórí ikú ìrì. Gbogbo ẹgbẹ́ ní Fújì ẹkú orílẹ̀ olórí ikú ìrì. Fújì rédíò Àyìndé ti jáde Fújì. Lọ́wọ́lọ́wọ́ báyìí à ń ṣe tẹ́sítọ̀ lọ́wọ́lọ́wọ́. Ó sì ń lọ sórí tẹlifíṣàn Fújì. Bàbá Àyìnlá Sákì àkọ́dá wọlé. Ìrèlú ọ̀gá kan lọ́jẹ̀ ọmọ lọ́ta ló ń lọ́wọ́. Lọ́lẹ̀ Àyùbá lórí Fújì. Àlà òṣè fíwù ẹkú orílẹ̀. Ṣèbí àlà bàbá ẹ̀kọ́ Fújì rédíò ti jáde. Ṣínà ẹkú orílẹ̀. Rashidi Ayinde ní Ìbàdàn ẹkú orílẹ̀. Alábí Mùsùlùmí báwò ẹkú orílẹ̀. Adébọ́lá Alábí Pasuma ẹkú orílẹ̀. Òṣùpá Akérèdé Saheed ẹkú orílẹ̀. Ẹ̀yin Ìbàdàn òun tí Síkírù ṣe fún mi òun ni mo ṣe padà. Akérèdé Saheed ẹkú orílẹ̀. Ọmọ ẹ̀ka òbí ṣe ẹkú orílẹ̀.
Àyìndé Barrister. Lórúkọ bàjẹ́ Àyìnlá Kọ́lìtì. Lórúkọ Àyìndé Wàsíù Adéorí ọ̀gbìn. Ìsọ̀ ìbínú bínú Adéorí ọ̀gbìn. Àṣọ ìwé odúpẹ́ ọlọ́run o. Odúpẹ́ ọlọ́run o. Odúpẹ́ ọlọ́run o. Bàbá. Ọmọ bọ̀wọ́ nígbàgbọ́ wọlé. Ọmọ bàtà yọ̀ ọ̀dẹ̀ ọmọ wẹ́. Bàbá. Ìwọ àti tó sì àṣọba. Fújì opera. Ẹkú àdúrótì. Bẹ́ẹ̀ ṣe fẹ́ kórí lórí. Ẹkú oríire lórí Fújì.